Hausa bá fẹ́ fún ẹ lóògùn wà ní sọ ti ṣe rí tó ti ṣe ní inú àìmọye ìgbà mi o. Honorable Ṣẹ́gun Olúdàdì èmi ni ẹ bá mi fún ọ láti wọ́n tó lọ lọ. Ṣé arákùnrin tí mo pè yìí ẹ̀rọ ọ̀gbìn náà gbọ́dọ̀ tóbi. Mo sọ pé mo ṣe Muslim mo máa wọ ẹ̀kọ́ pàtó báyà. Ẹ má bínú pé mo pè é dànù. For over 10 years tí bá kò kéré jù ni mo ti ní permanent transfer látọ̀dọ̀ Honorable. Over 10 years. Kò dẹ̀ ní ibẹ̀ èrò tó ń fún ẹ lánàá tó fi ṣe. Bó ní ẹ lánàá fún ẹ. Tí wọ́n tó pàdé ẹ lọ́nà á tún fún ẹ. Kó pàdé ẹ lọ́tọ̀ á tún fún ẹ. Kò dẹ̀ ní fún ẹ lówó pé ṣe kárí mi. Mi ìdẹ̀ ní nọ́mbà wọn látọ̀dọ̀. Ṣùgbọ́n tó dùn mí jù ni wípé pásánà ni máa ń gbà ṣùgbọ́n sí o ti di pọ́blíkì fún foundation wa. Ẹ ti fi pásánà yẹn fún àbúrò yìí. Bàtà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mú gbọ́ o. Ẹ fi pásánà yẹn lẹ̀ fún àbúrò yìí. Ṣé kí n sọ̀rọ̀? Ṣé n sọ̀rọ̀? Ẹ jẹ́ kó máa sọ̀rọ̀. Ṣé kí n sọ̀rọ̀? Kó máa ṣe lọ́sẹ̀. Ṣé kí n sọ̀rọ̀? Ẹ má wọrí. Bí bàbá mi ọ̀gá Bello tí wọ́n pè mí, wọ́n ní gbogbo ìgbà tí bá ti ń pè ọ́ mi máa ń wá. Lọ́tẹ̀ tó bá ti wá sí Ramadan lecture mi lọ́dún yìí. Wọ́n láwọn fẹ́ kọ́ mi lọ́mọ ní o. Allahu Akbar. Mo wá wò pé kí wá lè báwo mo ṣe lè ṣe. Mo wá torí lè ní ìkọ́nú àwọn ṣe. Táyọ̀, wọ́n ti débi lẹ́ẹ̀kan. Aláàjì Táyọ̀. Ọdún Táyọ̀ ìmọ̀bí. Ìkọ̀rọ̀ Táyọ̀. Ìkọ̀rọ̀ Táyọ̀. Aláàjì Jamiu. Ọ̀rẹ́ lásìkò ọtí mọ̀. Ẹ bọ̀ tí wọ́n sẹ́ Mr. Blue. Aláàjì Blue. Ẹ jẹ́ ká máa kí Ibrahim Chatta káàbọ̀. Ká máa kí Alhaji Ibrahim Chatta. Ẹ wá káwọn àfà. Ẹ wá káwọn àfà. Alhaji Nobiri. Bí wọ́n ṣe ń káwọn àfà, Alhaji Jamiu Nobiri ọmọ ọ̀gá Bello ni. Ẹ fún wọn ní microphone. Àwọn fún wọn ní $200. $200,000. $200,000. Ẹ má ti rọ́ọ̀ṣì Ibrahim. Má rọ́ọ̀ṣì sọ̀rọ̀ sọ̀rọ̀. Lọ́jọ́ ṣe fún mi. Má rọ́ọ̀ṣì sọ̀rọ̀. Ẹ má jẹ́ kó rọ́ọ̀ṣì sọ̀rọ̀ kò sí wàhálà. Ẹ jẹ́ ká máa tò wẹ́rẹ́wẹ́rẹ́. Alhaji Múyìwá Adémọ́lá. Authentic. Alhaji Múyìwá Adémọ́lá. Ọmọ Ọlọ́run ló yá ẹ̀. Bẹ́ẹ̀ni. Ọ̀nà ẹ máa bọ̀. Àwọn afẹ́kàláwọ̀ mọ̀ fọ́mọ Ọlọ́run ló yá ẹ̀. Kí ni yẹn? Ẹ̀sìnlẹ̀ ẹjọ́ bẹ̀rẹ̀. Wọ́n tẹ́ Afẹ́kàláwọ̀ mọ̀ fọ́mọ Ọlọ́run ló yá ẹ̀. Afẹ́kàláwọ̀ pè ẹ̀. Wọ́n pè ẹ̀. Ibo ni ilé mọ́mí yìí lọ rí? Ilé ajé tí mo bí nílé ìyá rẹ̀. Àwọn ọmọ bí ilé ajé tí mo bí ṣe tóbi tó wà. Ṣọlá kò ga o, bóyá kò ga o. Nítòsí àgbáyé ìdìbò mọ̀. Ṣẹgbọ́n. Òjìnà sílé bàbá àta. Ó mú ọ̀tẹ̀ dídí ni. Mr. Dio, be nice. Tẹ̀gbé. Ẹ máa múra bọ̀. Tẹ̀gbé. Allahu Akbar. Ó máa ń kà lọ́mọ o. Ẹ bá ń gbé Ọlọ́run tóbi. Má jẹ́ kó sọ pé kó padà tó bá tí a ò gbọ́. Ṣé ni Orí ni. ẹ̀jẹ̀ ń ṣe? Half a million lápá ní.